káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣòlẹ̀ gbé wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wọlé gbé wa ẹ fún àkọ́kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá a ká lọ. The assurance was given by Commander of the United States Special Operations Command Africa SCOCAFrica Major General Claude Tudor during a visit to the headquarters of the Theater Command Joint Task Force Northeast Operation Adinkai OPHK at the Maimalari Cantonment in Maiduguri on Thursday. According to military authorities, the visit was aimed at strengthening the existing security cooperation and strategic partnership between Nigeria and the United States. It was noted that this is in furtherance of ongoing efforts to combat terrorism and insurgency in Northwest Southwest. During the engagement, Major General Tudor commended the Nigerian military operation Adinkai for its operational achievements and described the collaboration between the United States and Nigeria as a model of effective military partnership in fight against insurgency. He praised the integration of United States Special Operations personnel into Operation Adinkai. Wọ́n ti wà láàrin wọn already. Orílẹ̀-èdè Amẹ́ríkà, àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n tún ti tẹ̀lé yìí lónìí. Wọ́n tún ti dé. Ṣé ẹ gbàgbé? Nínú oṣù kejì ni wọ́n kó bí igba ránṣẹ́. Lọ́kàn àwọn èèyàn ńgbà tí wọ́n dé, àwọn tí wọ́n bá wa ṣẹ́gun afẹ̀mí ẹni ṣòfò lélẹ́yìí. Ṣùgbọ́n ṣé ẹ gbàgbé? Pé lẹ́yìn àdó tí wọ́n jù lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 2025 sí Sokoto tọ́gbẹ̀mí àwọn onísùnmọ̀mí lọ rẹpẹtẹ, oríṣiríṣi ìbéèrè ló jẹ jáde. Àwọn èèyàn kan níta ló rán Amẹ́ríkà ńṣẹ́, àwọn èèyàn kan níṣe ni wọ́n mú Nàìjíríà gùn bí ẹṣin, àwọn èèyàn kan ní Bọ́lá Tinubu tiẹ̀ ti gbàgbàkúgbà jù, só tiẹ̀ wà lórí àpèrè, só wà lórí ààrẹ ṣá, sóun gangan ní sàrẹ́ àbá Amẹ́ríkà ní sàrẹ́ lé wa lórí. Bó ni Amẹ́ríkà ṣe máa ju àdó olóró láì ní mímọ̀ sí wa ń bẹ̀. Kó tó di pé iléeṣẹ́ ológun jáde ìta wípé àìsòsà lódò lẹ́yìn làbẹ́làbẹ́. Oníkangun lónìkangun, àkó arápá lọ́kàngùn sọ̀rùn. Kò sí tí yóò ṣẹlẹ̀ lódò bí ó bá sojú akàn yóò sojú ẹja tàbí kó sojú àwọn méjèèjì. Kí àdó olóró tó lè wọ lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ti gbọ́ sí, àwọn mọ̀ sí, àjọsọ àwọn ni, àwọn ọ̀kan lágó ẹnu ni. Àbọ̀rọ̀ lágó ẹnu òun náà ni káwọn tá a fẹ́ bá jà kí wọ́n ti wábi gbà. Wọ́n bá ti mọ̀ pọ̀ lọ́wọ́ Amẹ́ríkà nú òjijì lọ́ba àwọn onísùnmọ̀mí ọ̀hún, òjijì lọ́ba àwọn aráàlú, ṣùgbọ́n kò bá jọba àtàwọn iléeṣẹ́ ológun kò bá wọn lójijì. Láti inú oṣù kejì òun náà ni wọ́n ti wá fi bí igba láàrin akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Amẹ́ríkà sọwọ́ sí wa Nàìjíríà. Wọ́n ò sọ wípé kí wọ́n kó sínú igbó, kí wọ́n wá bá wa jà, kí wọ́n gbà àwọn tí wọ́n jí gbé àbí kí wọ́n pa àwọn ajínigbé. Ta ló lè tẹ́ Nàìjíríà lọ́rùn? Because gbogbo wa la ń pariwo ní December ní pé abọ́ òun náà ṣe máa ṣe bẹ́ẹ̀, kò yẹ ká Amẹ́ríkà ó ṣe bẹ́ẹ̀ náà o. Ó yẹ kán train àwọn èèyàn wa ni, wọ́n bìlítù iléeṣẹ́ ológun wa nìyẹn. Bí ìgbà téèyàn ò kàyàn sí nìyẹn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé látàrí ìjínigbé tó gogò lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo àná là ń pé bá pa Nàìjíríà ò bá ka. Wọ́n nílò ìrànlọ́wọ́ àwọn ilé òkèèrè kí wọ́n pè wọ́n kí wọ́n ràn wọ́n lọ́wọ́. Amẹ́ríkà tún yọjú, a tún bẹ̀rẹ̀ sí ní sáátá, a tún bẹ̀rẹ̀ sí ní pẹ̀gàn, a sì tún bẹ̀rẹ̀ sí ní wáwáwí. Ta ló lè táyé lọ́rùn? Ta ni ó tẹ̀dá lọ́rùn? Sínú ilé ọ̀tàn ni. Ta ni ó tẹ̀dá lọ́rùn? So òun lọ́wọ́ á jẹ́ kí n wò wípé dídé tí wọ́n dé lónìí, dídé tí wọ́n tún dé lọ́tẹ̀ yìí, kí ni tí wọ́n bá wà gan-an? Kí ni tí wọ́n wá ṣe? Ṣé wọ́n wá ràn wá lọ́wọ́ ni? Àbí wọ́n wá bá wa ṣiṣẹ́ wa? Kò sẹ́ni tí ń bá yàn ṣe iṣẹ́ èèyàn, ṣùgbọ́n ìrànlọ́wọ́ Amẹ́ríkà ó máa ní ìfẹ́ tì gan gidi.
ìwọ̀nba ibi tán bá ti kún wa lọ́wọ́ yóò wúlò lọ́pọ̀lọpọ̀ ọ̀nà kó tó di pé a máa sọ eléyìí òjùjùjù ọwọ́ bá afurasí ọ̀daràn kan tí máa ń supply àwọn onísùnmọ̀mí and again kí n tún sọ ilé fún gbogbo wa pé ibi tá a fojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ̀ lọ ejò tí wọ́n kò ń bi tàná Kennedy ò ní pé bàbá sọ̀rọ̀ nípa báńdí àwọn tá a kọ́kọ́ fọkàn sí náà ní Boko mo láǹfààní àti sọ fún wa wípé ìbẹ̀rù àwọn Lákúráwá ńlọ́gbòde kan kì í ṣe tàwọn Boko gangan torí pé wọ́n ti mọ àwọn yẹn ni wọ́n sọ wípé wọ́n burú jù báyìí nbá àwọn Boko tiẹ̀ sí ń jìyàn gbé nbí wọ́n ń ju àdó lásán ni àwọn eléyìí wọn láwọn ború ìsìn ọ̀kọ́ kú ni wọ́n ẹ̀ ń bá lè kú ẹ̀ ń bá lè yè ó yè ni a nílò ìrànlọ́wọ́ òkè òkun orílẹ̀-èdè Amẹ́ríkà ti dé ẹnìkan náà tún wá kọ lẹ́tà ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá ògùn tí ì ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ lóòótọ́ nínú igi ni ẹ̀ka ti jáde bí igi ọ̀bá lálàáfíà ẹ̀ka ò lè gbádùn torí pé igi tó dúró ni yóò gba omi mu látara ẹ̀kàn ńgbà tó ń bá gbomi mu ńlẹ̀ ká ó tó láǹfààní àti mumi ó túmọ̀ sí wípé I love you too sir I love you too ma ó túmọ̀ sí pé gbogbo apátápátá la nílò ara wa kí ni tí mo ń gbìyànjú àti sọ ò ní pé bílẹ̀ káàró òjìrè bá ti lálàáfíà àwọn apá kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà lálàáfíà ilẹ̀ káàró òjìrè àláfíà ń bẹ ńlẹ̀ yìí tẹ́lẹ̀ a máa ń fira wá yangàn pé tó bá wù wọ́n kí wọ́n fira wọn dá lókè ọ̀yà lára ìyẹn ọ̀sẹ̀ tó bá wù wọ́n kí wọ́n fira wọn gún àpé kí Gàmbàrí ọmọ sùn rárá kó sá ti mọ́ kìran tiwa àpé kí Gàmbàrí ọmọ tàkìtì kó lọ táwájú ilé bá bẹ́ẹ̀ so pé gbogbo tó bá wù wọ́n kí wọ́n fira wọn ṣe ń bẹ̀ ṣùgbọ́n látàrí ẹ̀sìn ẹ má bínú gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn kan tàbí kejì látàrí ẹ̀sìn oyin wa ti sọ adùn ẹnu lóòótọ́ àrọ́bà tí ń jáde tí ń fa àwọn oníṣẹ̀ṣe ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n lónìí èmi sì lè fọwọ́ ẹ̀ gbáyà pé kò sí ẹ̀sìn tó dáa ṣùgbọ́n ìṣẹ̀ṣe bẹ́tà yes kò sí ẹ̀sìn tó dáa kò sí ẹ̀sìn kan tó lè gbà wá là wípé ẹ̀sìn báyìí o ló máa rescue ìran Yorùbá o kò sí ẹ̀sìn náà ṣùgbọ́n ìṣẹ̀ṣe bẹ́tà ìṣẹ̀ṣe ló ní ká méwé jágbá má ti jogbo kápò papọ̀ kó ní tí ó ṣe bí èèyàn bá farapa ó láwọn ewé tí wọ́n jẹ́ pé tán bá fún God bless ẹni tó fún mi ní stika yìí o Mr. Ibrahim Ọládẹ̀yìndé mi ní wáìntì tán bá àwọn ewé kan ń bẹ láyé àtijọ́ láyé ìgbà táwa máa ń ṣàgbàrú káàkiri kò sí tó bá dójúgun mi ó bá àpá àdá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ a lè ṣe ká mọ̀ bẹ̀rẹ̀ àwa lójúgun kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí kí wá ṣe pé àjókòó kalẹ̀ àmọ́ sunkún àwọn ọ̀rá yè torí pọ̀pọ̀lọpọ̀ táwọn ọmọ sin ní àṣẹ̀sì sí àwọn ò ní sí ewé ọ̀sẹ̀ kò tún lásán bá a bá já fọwọ́ ra báyìí yóò sun omi àkọ́kọ́ kan omi ẹ̀ sójú ọgbẹ́ yẹn yóò relief wa brother yóò relief wa sister kò ní ní wá lára tá a fi délé tá a bá tún wá fẹ́ ṣe dáadáa a tún wá mú èlé tá ara yẹn tó fún omi yẹn a tún nà fẹ́lẹ́fẹ́lẹ́ sójú ọgbẹ́ yẹn yóò jìnnà sáwẹ́ bíbélì lájà lálẹ́ mọ́ mójú ọgbẹ́ àbáwẹ́ kúránì lájà tá a lẹ̀ mójú ọgbẹ́ àbí sáàmù làákà bí kéwù làákà sí ṣé tírà làákà sí ojú ọgbẹ́ tí ó sì ṣiṣẹ́. now kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n sáré brief lé pápá gbólò méjì péré ni. ǹjẹ́ lẹ mọ̀ wípé àkọ́kọ́ ni pé ìdáni yóò pera rẹ̀ lẹ́rú
ìkejì ni pé wọ́n á máa kí Ṣàngó lóòṣà tí búra ẹ̀sán wọ̀nyí. ẹ̀sìn kan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn ọ̀hún gangan ni wọ́n farabalẹ̀ ba ẹ̀sìn ọ̀hún jẹ́ fúnra wọn. àwọn ẹlẹ́sìn gangan, àwọn tó lẹ̀sìn gangan kì í ará ta o. ìbínú yẹn ò ní wá láti ta o. ẹni tó ra stíkà fún mi, ẹ mọ̀ mí pé n ò lè ṣe kí n mọ́, kò ṣeé ṣe ni. so mi ì fẹ́ lu àmì fàágùn rárá o. àwọn ẹlẹ́sìn ọ̀hún gangan ni wọ́n máa destroy ẹ̀sìn yẹn fúnra lára wọn ni wọ́n bà ẹ̀sìn yẹn jẹ́, because wọ́n ti ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí wọn. bẹ́ẹ̀ bá gbàgbé ní 2018 ni mo jáde tí mo sọ̀rọ̀ lórí ẹ̀sìn fásọsì ìwé mímọ́, ṣé ẹ gbàgbé nígbà náà. ṣùgbọ́n gbà tó yá àwọn èèyàn kan pé Mr. Awikonko ẹ fẹ̀sìn ńlẹ̀, Mr. Adéyínká Alálàbí, mi ò ní wáyé tìṣà nígbà kọ̀ọ̀kan, ẹ jèrè gbogbo tó tara yín jáde, ẹ sì jèrè ara yín lágbára Ọlọ́run ó sì jèrè yín lágbára Ọlọ́run. bákan náà ni Mr. Ibrahim Ọládẹ̀yìndé, mi ní wẹ̀yìn náà tì, gbogbo ẹ̀yin tẹ̀ ń ra síkà fún mi ní wáyé tì, iná ò ní tán wo yín pápápá. ẹ já kúrò lórí ọ̀rọ̀ tẹ̀lẹ́sìndé kí n sáré jẹ́ iṣẹ́ tí mo fẹ́ jẹ́. ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ lẹ́tà yìí ká tó sọ̀rọ̀ nípa pọ́ìntì méjì tó kù. ká sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n dé sílẹ̀ wa, ká dẹ̀ sọ̀rọ̀ lórí ti ẹni tọ́wọ́ sìnkún bà àti tán bá lọ́wọ́ ẹ̀. so now lẹ́tà tó nítọ̀ ń kọ òun náà lélẹ́yìí: Yorùbá self-preservation is not hypocrisy. ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ò ní pé àti Christian àti Mùsùlùmí kí wọ́n má yẹpẹrẹ ìṣẹ̀ṣe. mò ń bẹ̀ yín ni o. ẹ jẹ́ kí Christian ò dúró kí wọ́n máa ṣe tiwọn, ẹ jẹ́ kí Islam ò dúró. gbogbo Mùsùlùmí kọ́ ni extremist, mo fọlọ́run búra. àwọn Muslim kan ń bẹ tí mẹ́sìn ń wòyàn tó jẹ́ pé wọ́n fẹ́ràn àlàáfíà ju nǹkan mìíràn lọ, ṣùgbọ́n wọn tó nǹkan. extremist tí ń bẹ láàrin wọn lòun wọn gòkè. àwọn Mùsùlùmí alálàáfíà àwọn ìpariwo wọn yìí sọ̀rọ̀. Christian tiẹ̀ sọ̀rọ̀ ní tiwọn. extremist kọ̀ọ̀kan ni wọ́n wà nínú ẹ̀sìn Christianity ní tiẹ̀. àwọn oníṣẹ̀ṣe kò sí extremist kankan láàrin wọn. Mùsùlùmí lọ pọ́ǹchì wọn tán fi jáde sórí ìtàkùn ayélujára tí wọ́n fi déédéé sọ̀rọ̀ Mùsùlùmí, déédéé sọ̀rọ̀ Islam. wọ́n ń jáde pẹ̀lú point táwọn Muslim náà ń bọ́ tírẹ̀sẹ̀ ni. ṣètìlípọ̀ yàtọ̀ síra wọn. oníṣẹ̀ṣe ò déédéé jáde. ẹ̀yin ilẹ̀ ń tákò wọn kí wọ́n má bodò kí wọ́n má bọ̀ sun. òwò kì í fún òwò lọ́rùn. kí wọ́n má bodò kí wọ́n má bọ̀ sun. kí wọ́n má sóògùn ẹ̀ mọ̀ pé wọ́n lẹ́lẹ́bọ. míwá ẹ̀yin náà dẹ̀ ń gba bẹ́ẹ̀ kú wọlé lọ bá wọn nínú kọ̀rọ̀. wọ́n ń sóògùn fún ẹ̀yin gan sóògùn. àrílára yín tó sọ síta sórí social media pé tán bá fóun láyé ta pé òun ọgbà á ọ láwọn ẹlẹ́hà ń bẹ́ńlẹ̀ àwọn ọmọ ń bẹ́ńlẹ̀ ọ̀fẹ́ kan fojú sunkún òun. wọ́n bá fóun láyé ta tán bá sọ pé kóun wá sín gbẹ́rẹ́ wọn ó sin. lára wọn ni wọ́n arrest ta lọ lọ́hùn nílọrin jò ní. gbogbo fídíò ẹ̀ ni mo ní lọ́wọ́ mo ń compile ẹjọ́ torí gbà tí wọ́n bá jọ ìyá wọn MS Baba ọmọkùnrin o, that guy is very very wonderful, doing wonderfully well. àwọn tó bá kórìíra ẹ̀ wọ́n kórìíra ẹ̀ fọ̀ yé. so MS Baba bọ̀ bá ń gbọ́ I am coming mo ti sọ lórí program jọ kan pé mo fi ṣàwàdà pé I am coming for you, I am not coming for you, I am coming to join you. so now pápápá ẹ má jà bá kankan jẹ́ ẹ̀já fi gbogbo ẹ̀ lẹ̀ kwalì lálàáfíà. Yorùbá self-preservation is not hypocrisy by Ọlátáyọ̀ Ògèdèngbé Esquire. God bless ẹ̀ ń tọ́ kọkànlẹ̀ yìí gbólóhùn tó kéré ni kọ̀pọ̀ púpọ̀ ẹ̀já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí ó ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ látẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ nígbà bá fowó ọbẹ̀ dájọ́ sọ́kọ ò ní jẹun ṣé kò ní mújà wá sáwọn ẹbí ò ní sọ̀rọ̀. God bless you. oògùn wà oògùn òṣì ọmọ Yorùbá ẹ gbìyànjú láti wọ ohun tó sọnù ní ìwákùwà. arìnrìnjìnà ńlá ìrí abuké ọ̀kẹ́rẹ́ tọmọdé bá mọwọ́ wẹ̀ abágbà jẹun. ẹ wá àwọn àgbà Yorùbá lọ, àgbà kì í tán lórílẹ̀ ni Yorùbá ń wé. àwọn àgbà rere sì ń bẹ ní ilẹ̀ Yorùbá, wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwọn àgbà rere wọ́n ti wọnú ẹ̀sìn míì, a lè bá nǹkan kan lọ́wọ́ wọn mọ́. àwọn àgbà tí wọ́n láwọn nǹkan yìí lọ́wọ́, àwọn tó wọnú ẹ̀sìn míì wọn ò jẹ́ kí wọ́n thrive ní time tó yẹ kí wọ́n fi ilẹ̀ fọ́mọ.
ọmọ tó yẹ kí wọ́n fi ilẹ̀ fún àti mú lọ lé kéwú, ọmọ tó yẹ kí wọ́n fi ilẹ̀ fún oní ń kọ̀ǹtró sáfíìsì nínú ṣọ́ọ̀ṣì, oní ń kọ̀ǹtró Sunday school kan tó bẹ̀rẹ̀ ìsìn ní ṣọ́ọ̀ṣì. So irú ọmọ bẹ́ẹ̀ ò láǹfààní àti gba nǹkan kan. Dojúmọ́ ni máa ń dùn mí pé àwọn àkáǹtì oògùn tí ń bẹ lọ́ọ̀ mi mo dáná sun. Dojúmọ́ ni mo sì máa ń sọ pé ẹ̀gbọ́n mi kan ló jẹ́ kí n dáná sun, tí n bá sọ ní ìsìn àwọn náà lè máa wò mí wọ́n kàn máa rẹ́rìn ni pé ọ̀rọ̀ iṣẹ́ tán nù mí, bóun ni mi ṣe gbàgbé ọ̀rọ̀ báyìí, ó ń dùn mí ni. Ìdí tọ́jú ọmọ dùn mí ni pé àwọn tí ń bẹ ń bí àdánwò ọjẹ́. So gbogbo àwọn tí wọ́n wá ń béèrè lọ́wọ́ ní ìsìn pé kí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn kí wọ́n jáde, àwọn ọba tí wọ́n sọ pé kí nìkan kí wọ́n jáde kí wọ́n bá wọn lé àwọn Boko Haram àtàwọn báńdíìtì kúrò nínú igbó. Àwa béèrè lọ́wọ́ tiwọn náà pé ṣé bá àfáà ní bẹ́ẹ̀ lọ Mọ́kà, ẹ wo Mọ́kà Mọ̀dínà, ẹ wo Mọ́sá Àjàbá tó rọrọ bọ́ sí mọ́ ń sọ fún àgbà táwa primary, ayé mọ̀ tí ń lọ à ń tọ̀. Láyé ìgbà kan àmọ̀ rí kámẹ́rà, ilé fọ́tò nìkan la ti ń bá kámẹ́rà pàdé. Ìkan wà kéékèèké tá a máa ń rà báyìí tí mo ń bá fíìmù 8 wá. Bàbá kan máa ń wá láti Ẹdẹ nígbà náà, skul ni máa ń yí káàkiri, yóò ti dúró sẹ́nu ọ̀nà skul wa. Ẹ wá wo Mọ́kà Àjàbá, ẹ wá wo Mọ́kà Mọ̀dínà, ẹ wá wo bàálù èbó, wá wo Mọ́sá Àjàbá tó rọrọ ńgbà tá àrọ̀ bàálù èbó rí ń bo láti rí, kò síbi tá ti wò, kò síbi tá ti wo fọ́tò ẹ̀. Ẹ wá wo ọmọ ọba Mẹ́kà, ẹ wá wo sàrí ànábì, yóò gbèsè àlójú. Ntí ọ̀sọ̀ ni pé onísìsì yóò wo 4, onísìlè kan ni yóò wo 8. The same thing náà dẹ̀ náà gbé wá fún wa. Ẹni tí ò tí ì wò rí ọ̀sọ̀ pé òun kò wò, àwa tá a ti wò rí ó tún sọ pé a tún fẹ́ wò ńgbà míì. Yóò kàn máa tẹ̀, yóò gbójú síbi few finder ẹ̀, yóò tẹ̀ ọ̀rọ̀ ọmọbabìnrin ìlú èbó ń kí mo rí, orí Mọ́sá Àjàbá tó rọrọ mo rí, orí sàrí ànábì á pè mo rí, orí kan nìkan tó bá ti fi 8 hàn wá ó ti gbé kó mẹ́nu sílẹ̀ kan ti wọgbó lọ. So nígbà náà gbogbo àwọn wọ̀nyẹn ni wọ́n ti lé wa kúrò nídìí ìṣẹ̀ṣe. Kò sóòṣà tí bá ní jà bí òṣòrí ẹni. Bó láti wá padà bẹ̀ ní ìsìn ó ṣòro, because ìtẹ́ni ìfẹ́ mú jáde nìyẹn pé ká padà síbẹ̀, ó ṣòro láti padà síbẹ̀. Ìkọ̀ọ̀kan nu wa náà ni ó padà bẹ̀. Now níjẹta ńlá àwọn onísùnmọ̀mí kọlu ikọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìró Ẹkùn. Bẹ́ẹ̀ bá wo fídíò dáadáa ẹ rí i pé ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n yìn ń bàn tí ìbọn ò wọlé sí lára. Ṣé Kùránì ni ọ̀jọ́ wọlé ni àbí Bíbélì àbí kéwú? Ẹ rí tọ́jẹ́ pé ẹ̀kan máa rí ojú rẹ̀ tíntín bí ọ̀nà 3, ìbọn wọ́n yìn o, kò wọlé ni o, ayẹta tó jẹ́ jìnnà jòjò ní jẹ́ bẹ́ẹ̀ o. So àwọn tó bá fẹ́ fi wá ṣe yẹ̀yẹ́ kí wọ́n mọ̀ wípé wọn ò ríran káàárọ̀ òjíire fi ṣe yẹ̀yẹ́, ara wọn fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin náà sì mọ̀ bá tí mò ń sọ, Ọlọ́run pín dọ́gba. Pápápẹ́ jẹ́ ká gbọ́rọ̀ ẹni yìí, ń fẹ́ jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ jù kẹ́ ẹ lè tètè lọ sùn. Ó ní ẹ wá àwọn àgbà Yorùbá lọ, àgbà kì í tán lórílẹ̀, àgbà ò tán lórílẹ̀, ṣùgbọ́n àwọn àgbà tí ń bẹ ńlẹ̀ yìí kò sí tán fẹ́ ọ̀fà wa mọ́. Ẹ rí láti ìgbà tí Abraham Adésànyà ti lọ, ẹgbẹ́ Afẹ́nifẹ́re lólórí kò dàbí mọ́. Bàbá wa Pa Fáṣọ̀rántì ó pé ká tó mọ̀ wípé àwọn lólórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Bàbá Ayọ̀ Adébánjọ là ń wò, bàbá Ayọ̀ Adébánjọ ti ṣe tiwọn, wọ́n ti fọwọ́ okùn lélẹ̀, bàbá ti lọ, kò sí òkìkí kan lórí inú ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́. Ẹ̀gbọ́n mi Yínká Odùmákin ó ti fọwọ́ okùn lélẹ̀, kò sí ariwo nípa ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́. Ńgbà tí Yínká Odùmákin jẹ́ publicity secretary ẹgbẹ́ Afẹ́nifẹ́re, òkìkí ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan, kò sí tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ yìí tí wọn ò ní pẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re sí. So ẹ̀rí mi mọ̀ wípé àwọn èèyàn kan kọ̀ọ̀kan ti lọ́nlẹ̀ yìí, àwọn tó wá sẹ́kù wọn ò ní tán fẹ́ ọ̀fà wa ni òjá yọjú síta ni òjá dá wọn mọ̀. Torí bẹ́ẹ̀ yẹn lè gbá bọ́ọ̀ ju Messi lọ, tó lè score ju Ronaldo lọ, ṣùgbọ́n tó ọ̀gbá ní gbangba ká yí orí ọ, kò sẹ́ni tó mọ̀ pé ó ní. Now ẹ jẹ́ n tẹ̀síwájú, ó ní Fulani bandits demand 15 million naira as ransom for the release of a victim. Does it not make sense for potential victims to invest a fraction of that amount in securing and fortifying themselves beforehand? Mo fọlọ́n búra, tá a bá sọ jákèjádò lẹ káàárọ̀ òjíire, kò ṣàì ní sí àwọn alágbára kọ̀ọ̀kan tí ó ṣẹ́kù, tí wọ́n real, tí wọ́n dá, tí wọ́n mojú àwọn oògùn tán mewé tán megbò dáadáa.
ǹjẹ́ a lọ bá wọn, ǹjẹ́ a béèrè lọ́wọ́ wọn, ǹjẹ́ a lọ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn, because majority àwọn àgbà ńlẹ̀ yìí wọ́n á dúró ní dúró wípé ó rìn ni kò tí ì já ń jẹ, bó bá já ń jẹ ẹ mọ̀ bí tó yẹ kẹ́ ẹ wá. Onírọ́ lọ́pọ̀ jù, àwọn tí ó jẹ lọ́pọ̀ jù, àwọn ni ó máa ń sábà ṣe kínní lórí social media. Bó o láṣẹ mi àwọn kan ń bẹ tó jẹ́ pé onídán lásán ni wọ́n. So àwọn àgbà yìí sì wà, bó o láṣẹ mọ̀ wọ́n, ǹjẹ́ a lọ bá wọn, ìgbé ayé wo ni wọ́n ń gbé, ṣé wọn ò ti fẹ́ kú tán? Ọlọ́run ràn wá lọ́wọ́. Does it not make sense for potential victims to invest a fraction of that amount in securing and fortifying themselves beforehand? Ìgbọràn sàn jù ẹbọ rírú. Ìmúralẹ̀ ó sàn ju ká mọ wọ́nà àbáyọ. Medicine after death tí wọ́n ń pe eré àsápajúdé ńgbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí ni tàwa ń sá kíjokíjo káàkiri. As the Yorùbá say, and I quote, ibi tí gbanigbani wà ní panipani wà, níbi panipani náà sì ń bẹ náà ní gbanigbani wà. We must confront realities as they are, not as we wish them to be. What made Sunday Igboho a respected figure among many Yoruba people is his courage, preparedness, fortification, and unwavering commitment. Kò síbi tẹ́ fẹ́ yọ̀ Igboho sí. Àsán ọkàn akin o, tí máa ń jíǹjà ẹlòmíì, tí ó pe ẹlòmíì náà pé mi náà lè ṣe é, Igboho ló ní. So n tó jẹ́ kó dá yàtọ̀ nìyẹn, n tó jẹ́ máa dárúkọ ẹ̀ nìyẹn. Kò make sense, kò ní make sense. Tí n bá wá sóde, ẹ rí i pé mi ò kí n sábà sọ̀rọ̀ Igboho, mi sábà dárúkọ Igboho, kí n kàn máa wá praise Igboho.